Ẹ káàbọ̀ sórí ìkànnì mi. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ó le gan o, ó ti ń kọjá agbára wa. Ẹ jọ ṣé bí a ṣe máa wò wọ́n níran leléyìí tí gọ́fíńmẹ̀ntì tí wọn ò rí kankan ṣe sí, wọ́n ń jí wọn gbé, wọ́n ń kidnap, wọ́n ń bẹ́rí èèyàn. Àwọn ìjọba wọn ò mà rí kankan ṣe sí lẹ́yìn kan ṣe kíni kan máa du ipò 2027. Ẹ jọ ṣé ìyẹn la fẹ́ dúró dè kó tó di 2027 election gan ṣé wọn ò ti ní pa wá tán. Ẹ wo ẹ wá nǹkan kan fìdílé kẹ́ wá gbọ́ nǹkan tí bàbá Akeugba Gold èyí tí wọ́n sọ. Ẹ jọ̀ọ́ bá mi subscribe kẹ́ dẹ̀ bá mi share fídíò yìí kẹ́ dẹ̀ bá mi tẹ̀ like. Ọ̀rọ̀ lórí ajínigbé lọ́tún lósì. Eléyìí tí ń kọjá ìràwọ̀ ọ̀sán o. Ọlọ́run kó mọ̀ là wá ni. Àtúngbọ́ wọn lọ́gà sójà tí wọ́n jí gbé war general òun náà ti tán bá lọ. Tàlàwá mọ̀ tí ó kàn Ọlọ́run. Òjò tó rọ̀ tí ò dá Ọlọ́run nìkan ló máa yẹ ẹni tí ó pa o. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an ní a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim ma asabaka min hasanatin faminallah wa ma asabaka min sayyi'atin famin nafsika wa arsalnaka linnasi wa kafa billahi shahida. Al-Qur'an ni ẹ gbọ́ o, ẹ má máa ti gbogbo nǹkan. Don't trade every blame with Allah. Don't push every blame to the door of Almighty Allah. Bàdánwò bá ń ṣẹlẹ̀ nílùú kan ẹ lọ fura. Ẹ má máa blame Ọlọ́run o. Ẹ má máa blame Ọlọ́run o. Wa ma asabaka min hasanatin. Tẹ́ ẹ bá gbìyànjú tẹ́ ẹ ṣe gbogbo ohun tó yẹ ká ẹ ṣe. Tọ́lọ́run bá ní kó ṣe ẹ gbà pé Ọlọ́run ló ní kó ṣe o. Èèyàn lè prepare every necessary thing kó sì fail o. Àmọ́ o, wa ma asabaka min sayyi'a. Tẹ́ ẹ bá gbìyànjú kí nǹkan ó tò tí bá ń dàrú famin indi nafsik. Ẹ yẹra yín wò. Yẹra ẹ wò. Ẹ yẹra yín wò. Ẹ̀yin olóṣèlú Nàìjíríà, ẹ yẹra yín wò. Ẹ̀yin ológun Nàìjíríà, ẹ yẹra yín wò. Ibo làdánwò yìí ti ń wá báyìí. Ọlọ́run dákun má mà jẹ́ kógun abẹ́lé ó ṣẹlẹ̀ Nàìjíríà. Àmín. Má mà jẹ́ kété ọ̀tá ó ṣẹ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Ọjọ́ wo ni náà? À ń bẹ lórí ipá ń bẹ lọ́hùn lórí tàwọn ọmọ tí wọ́n jí kó ní oríire. Àwọn tí wọ́n kó ní Kwara tí wọ́n ò tí ì dà sílẹ̀ ńbẹ́ńbẹ́. À ń bẹ lórí wọn. Àwọn tí wọ́n kó ní Èkìtì. À ń bẹ lórí wọn. Àwọn tí Borno ńbẹ́ńbẹ́. Gbogbo ẹ̀ wá ń já lura wọn lọ́tún lósì. Ó wá dàbí ìgbà tó jẹ́ pé àti ẹ̀ wá níjọba mọ́. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, Al-Qur'an ní tí nǹkan bá ń dàrú báyìí, àárín ara yín ní kẹ́ ẹ yẹ̀ wò. Òun Ọlọ́run yìí sọba àkà, òun kì í sọba tí dànkan rú bí gbogbo ẹ̀ ṣe ń dàrú yìí. Ẹ yẹ̀ àárín ara yín wò, ìkà pọ̀ láàrin ẹ̀yin tẹ́ ń darí wa. Àwọn wo ni wọ́n ń tàfà sókè tán yí tó borí? Àwọn wo ni nígbà tí àdánwò orú eléyìí bá ń kan ọ̀gá sójà tán dẹ̀ mú jẹ? Mo wò ó, mo chẹ́kì àwọn oríṣiríṣi tán ti kọ sẹ́yìn. Mo rí pé àwọn ọ̀gá sójà tí wọ́n ti pa kí máa sọ̀rọ̀ mẹ́wàá. Wọ́n máa ti ń pọ̀. Ká tó wà sọ táwọn ọmọ wẹrẹ ti bẹ nínú ògbò. Mo wo fídíò ọmọ wẹrẹ kan ọmọ yẹn ò tí tó 10 years. Wọ́n láti kékeré ni wọ́n ti gbé. Àwọn èèyàn ńlá yìí náà ni. Wọ́n train ọmọ yẹn bí ó ṣe yìnbọn, bí ó ṣe set ìbọn gbogbo ẹ̀ lọ́mọ yìí ti perfect. Ọmọ tí wọ́n ti ń dúnbó èèyàn lójú ẹ̀ látọmọ ọdún 4. Báwo ni ó ṣe ní dájú ju àwọn tí wọ́n kọ́ ní sẹ́gàn lọ tó bá dàgbà síbẹ̀? Ibi tí mo ti wá ka ìròyìn yẹn, wọ́n láwọn ọmọ wẹrẹ tí wọ́n wà lábẹ́ wọn bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti fún ní training ní káàmpù bí tọmọ yẹn wà ní káàmpù tí ẹnìkan wọ́n lé 300. Kí wá lọ́jọ́ iwájú Nàìjíríà? Kí ni àwa la níjọba sí? Ibo là ń bá ilé yìí lọ? Ibo la fẹ́ bá yàrá dà? Ẹ̀yin tẹ́ jẹ́ òṣìṣẹ́ ológun, ẹ̀yin tẹ́ jẹ́ òṣìṣẹ́ agbófinró, ẹ bẹ̀rù Ọlọ́run. Tówẹ̀ téèyàn bá wẹ̀ tán, tówẹ̀ tó bá fi nura, wà careful tó bá fi tówẹ̀ nu ara nígbà tó wẹ̀ tán. Ó possible kó jẹ́ pé lè tó fi nu lé ìgbẹ́ ló padà fi nu ẹnu kẹ́yìn o. Allah. Àmẹ́ni tádánwò lè kàn lọ́la o. Ló fi já sí pé tẹ́ ẹ bá ń bẹ nínú iṣẹ́ ìjọba, ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. Ó ń bẹ nínú àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe pàtì tó jẹ́ pé òun mí nínú yín tàbọ̀ mẹ́lòmíì ní òrè bá
kò sẹ́ni tó mọ̀ eléyìí tí ò bá tó bá jẹ́ pé sabotí ọ̀fọwọ́ ẹ̀ tètè pariwo síta. Akọ́tàn kan nínú ìtàn Islam wọ́n láwọn màálù mẹ́ta ní ẹjọ́ ń bára wọn sọ̀rọ̀ Nàìjíríà nǹkan dé wọ́n láwọn màálù mẹ́ta ń bára wọn sọ̀rọ̀ gbogbo ọjọ́ tí kìnìún bá ti fẹ́ jẹ kan nínú wọn wọ́n á jọ dá ìwòjọ fún kìnìún yà sá lọ. Ó wá àdìjọ kan ọba tàn kan nínú wọn ó ní ẹgbọ́ o sọ fún kejì ẹ màálù funfun àárín yín yẹn ò ní bí mi nú ó ní mo fẹ́ pàjẹ́ níjọ́ mo bá ti pa màálù funfun yẹn jẹ máa fẹ́ yín yókù lẹ̀ ẹ máa ṣayé lọ bó bá sì wù yín ní ọba jọ àgírí wọn ló lóun ò ní pàwá yòókù mọ́ màálù nìkan funfun ló lóun ọpa ẹjẹ ọpa ló bá pa màálù funfun nígbò tó yá ó ṣe sà ó tó dé tírípù kan èyí tó lè ó ní rẹ màálù dúdú ọkàn ọ ebi ń pa ń àdéhùn tó ṣe kọ́ nìyí wọ́n ní wọn kì í bá àwọn ẹni ibi ayé ṣàdéhùn kò ṣàdéhùn lọ́dọ̀ ẹni ibi ayé bẹ́ẹ̀ ni ibi ayé bá ládéhùn ni àdéhùn tààrin òun àtẹnitọ́dà kan ó ti yẹ bó ṣe pàwọn náà jẹ nìyẹn ọwọ́ akú màálù pupa nígbà ó ṣe sàá ló bá tún dé oníkúka ẹ mọ́ ó ní kò sí tó wọn ṣe kùtìlì tó yá ọmọ kùtìlà fẹ́ òrùlẹ̀ àbíyájú ọjọ́ tó o ti fi ète bọ̀ àwọn lápò tó o ti pa màálù funfun àkọ́kọ́ ló ń ti máa yí pé gbogbo àwọn ni kú ọ̀kàrí ṣe tó ṣe kó wọn máa lọ ẹ̀yà yẹra yín wò ẹ̀yin agbófinró kí ló wrong ibo ṣe ayé la sì wá ní àbórílẹ̀-èdè la sì yàn àṣàyé wà àsórílẹ̀-èdè yàn olórí la sì ní ègún ẹ̀yin olóṣèlú ẹ yẹra yín wò tó bá jẹ́ pé ègún tá ìṣe lánàá lọ́lọ́run béèrè lẹ́nìí ẹ lọ túbá lọ́dọ̀ Ọlọ́run tó bá sì jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ gbàjọba ni wọ́n ń dán gbogbo eléyìí wò ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ bẹ̀rù àwọn tẹ́ ẹ níláyé ẹ bẹ̀rù tí ọkàn yìnyín tẹ́ mọ̀ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó lórí rẹ̀ wọ́n bẹ nínú gbó báyìí wọ́n ń sunú gbó àtàwọn àti báàgì sùkú wọn àti tíṣà tọmọ sùkú kọ̀sẹ́ni ọ̀rọ̀ ti ìwé mọ́ pèlè báyò àwọn ẹbí wọn bẹ nínú ilé tí wọ́n ń sunkún ìjọba ìwà pawọ́pọ̀ ìjọba state àti federal ẹ bá wa gbìyànjú torí Ọlọ́run ẹ má tún jẹ́ kó mi ò tún jàlú mọ́ tó ń tí bí kíní ìṣeré yìí náà tẹ́ bá tún travel lọ sáwọn ààyè ibòmíì ọkàn ọmọ sọ fún yàn pé táwọn ẹni ibú yìí tí wọ́n bá rọ́nà dérú àyè yìí kò sí sójà kò sọ́lọ́pàá kò sí nǹkan kan tí ó dẹ́rù bà wọ́n ṣé báyé yìí náà là ń gbé tẹ́lẹ̀ torú amúta tẹ̀ní síta tá a sùn kí lọ́wọ́ àdáyérú Ọlọ́run ọ̀dáyérú ènìyàn ní dáyérú ara yín ni ẹ yẹ̀wò naibu zamanana wàlẹ̀ àìbò fìnà naibu zamanana wàlẹ̀ àìbò fìnà wàmálì zamanina àìbò síwánà wàmálì zamanina àìbò síwánà. àbúgbà pẹ̀lú ìgbàwo lóde yìí. naibu zamanina ìgbà ò ní problem ẹ̀yin adarí wà lẹ́ni problem. wàmálì zamanina. wànájúdá zamani bìgáìrì zambi. zambe. à ń sọ pé gbà yóò dá à ń bú ìgbà. wàláwùlà tọkọ zamanu lana àjànà. ká ní ìgbà yìí bá fẹ́ sọ̀rọ̀ ní ìgbà wà á kíw rẹ̀. ẹ̀yin lẹni bí ayé ẹ̀yin lẹni bí ayé. ẹ wá dákun ẹ̀yin olóṣèlú bẹ́ẹ̀ bá ṣera yín ẹ foríjìra yín ẹ má fọmọ Nàìjíríà rúbọ tán ẹni ọlọ́wọ̀ kájà àbúrà àpò mọ́ kò lè débẹ̀. ẹ̀yin oníṣẹ́ ológun ẹ wá dákun bẹ́ẹ̀ bá ti ṣẹ lọ níbi kan ẹ lọ tọrọ àforíjì Ọlọ́run ló mọ tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ bí nǹkan yìí ṣe ń lọ a máa ń bí Ọlọ́run kí nǹkan yìí ọmọ mọ̀ di ogun abẹ́lé mọ̀ ni a máa ń bí Ọlọ́run mọ̀ ni káì tí bá ń lọ báyìí ìgbà tó bá yá àwọn tribe kan máa dìde against tribe mi ò tí wọ́n bá fi pé àwọn tribe kan náà ń pa àwọn sógun abẹ́lé òde nígbà tribe kan bá ń dìde sí kejì ìran ń dìde síran ìlú ń dìde sílùú ṣé wàhálà òde ṣé fìtínà òde kọlọ mọjà bá wọn pín níbẹ̀ ni. àmín. ẹ dákun ẹ lọ pé àrò àtọ̀dọ̀fin inú yín kò gbọ́dọ̀ rí báyìí lọ mọ́. àwọn òyìn pé ìbò tí ń bọ̀ lọ́nà ní jẹ́ ó rí báyìí a sì ń bẹ nínú oṣù kẹfà a sì dìbò ní tó kù bí oṣù méje àbóṣù mẹ́jọ èèyàn mélòó la wá mọ̀ tí ó tó bá dánwò yìí lọ kọlọ mọjà bá wọn nípìn bẹ́ẹ̀. ìjọba ẹ dìde ó tó gẹ́
gbogbo solution tẹ́ bá lè wá àwọn tí ń bẹ nínú igbó ẹ gbà wọ́n sílẹ̀ ẹ dákun èèyàn bíi tiwa l'Amẹ́ríkà fa abẹ́yàn bíi tiwa kọ́ l'Amẹ́ríkà ní bíi 4 years ago tí wọ́n gbọ́ pé àwọn ọmọ Amẹ́ríkà méjì ẹ̀mí èèyàn pàtàkì lọ́dọ̀ àwọn ìlú òyìnbó gan ẹ̀mí ènìyàn ò ní fálù mọ́ ní Nàìjíríà wọ́n gbọ́ pé àwọn ọmọ Amẹ́ríkà méjì há sí Sambisa forest ẹ wá dúró àwọn sójà tí wọ́n kó ránṣẹ́ nítorí èèyàn méjì ẹ wá dúró aeroplane tí wọ́n gbé ránṣẹ́ wọ́n balẹ̀ síbi tí wọ́n gbé èèyàn wọn sí wọ́n balẹ̀ síbẹ̀ wọ́n rescue àwọn èèyàn wọn wọ́n dẹ̀ ṣe gbogbo àwọn tí wọ́n bá ń bẹ̀bẹ̀ ṣe ṣe wù wọn. àbá Amẹ́ríkà ẹ̀dá bíi wa làwọn náà ẹ lọ wo ohun tí wọ́n dánwò ní Iraq já kínní bàálù wọn já lulẹ̀ àwọn tí wọ́n jẹ́ pilot méjèèjì tí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ogun òfurufú Air Force wọn gbogbo agbára l'Amẹ́ríkà sà mọ iye plane tí tó bàjẹ́ tó jóná dànù nítorí pé wọ́n fẹ́ rescue ẹ̀mí èèyàn méjì. Nàìjíríà ẹwọ ẹ̀mí èèyàn bó ṣe cheap ẹ lọ wo àwọn tí wọ́n máa ń kó àwọn tí wọ́n bá kidnap àwọn tí wọ́n ń gé àwọn ritualist ẹ lọ wo fíìmù wọn tí wọ́n bá bì mí léèrè pé èló lọ ta orí yóò ní ṣe bọ́ọ̀lù làwọn máa ń pè ẹlòmíì olóhùn ta orí odidi orí èèyàn ní 10,000 naira orí màálùú kan ó tún níye lórí torí èèyàn lọ lórílẹ̀-èdè Nàìjíríà kò sí fọkànbalẹ̀ afẹ́fẹ́ kò sí fọkànbalẹ̀ ìlú kò sí fọkànbalẹ̀ lójú oorun kò sí fọkànbalẹ̀ everywhere bó tán data ìròyìn ìbànújẹ́ ló mọ rí ẹ wá bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ tètè dìde zumala tó sí alúna yawma ìdín àdínàyìn Ọlọ́run bí yín léèrè Ọlọ́run bí yín léèrè Ọlọ́run bí gbogbo ẹ̀yin tẹ́ ń darí wa léèrè níbi ọ̀rọ̀ yìí bá lọ já sí àwọn tí ń ṣiṣẹ́ ológun sẹ́wọ̀n ògbìyànjú tó ní wọ́n lẹ́bi wọn lára ṣé bí ọ̀sẹ̀ last week kọ́ ní ẹ tó lọ rescue èèyàn 91 ní Bọ̀rọ̀nù wọ́n rí wọn gbà jáde bẹ́ẹ̀ lẹ̀mí àwọn sójà sì ń sùn ẹ rí fídíò bí tí wọ́n ti pa sójà 6 àbí nǹkan tí wọ́n yọ orí lọ́rùn wọn ẹ rí eléyìí tí wọ́n ti dáná sun ẹnìkan nú ẹni tí wọ́n jí gbé wọ́n fi ṣe súyà wọ́n fi ṣe barbecue wọ́n sì ń gé bí ẹran wọ́n dẹ̀ sọ ẹnu la ilaha illallah lórílẹ̀-èdè yìí ṣé àti wá wà ní animal kingdom ni ẹ wá dákun ẹ̀bẹ̀ lábẹ́ ìjọba gbogbo ó dé Bolúgbọ́n wọ́n mú jẹ ó dé Bárẹ̀sà ọkọ̀ já ń bẹ̀ ẹ má jẹ́ ó dórí ìran Yorùbá kíkíní yọ̀ dàrú gbogbo ń tẹ́ bá lè ṣe wọ́n lè máa ṣe gbogbo eléyìí pé kí second term wọ́n fi má bọ̀ sí ní tó mátà jù pé báwo lorúkọ rẹ̀ láti bá orúkọ rẹ̀ kúrò nípò èwo láàlò náà tá a nílò tán gẹ́gẹ́ bí Yorùbá ó wù wá kí president wọ́n ṣe second term à ń bẹ lọ́hùn rẹ̀ à ń ṣàdúrà rẹ̀ àmọ́ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí àfi ká tètè múra sí dáadáa àràbà tó ń ra mú odò ń gbà rere àwọn tó máa wẹ̀ ń bodò lọ àwọn tó máa wẹ̀ ń bodò lọ àwọn tó máa wẹ̀ ń bodò lọ. àrọ́ tata romadi wa mi ju jamuri wa yusiku ayekuna laudi romu aro tata romadi wa mi ju jamuri wa yusiku ayekuna laudi romu idha lam yutfiya ukalau kaum yakunu wa kuda juzatun wa inna nara bil udaini tusika فإن الأول والكلام وقلت من التعجب ليت سيري Afani mori nígbà tí ò sí ògùn náà níbẹ̀. Ìsáná súnmọ́, pẹtiróòlù súnmọ́, onílàáká ìkáwọ́ lórí pé yéé fìtínà níbọ̀ yìí. Al-akiluna yarifuna al-fitna idha hakbala. Ẹni tó bá jẹ́ onítorí ẹ̀ pé bàdánwò bá ń bọ̀ yọ ọmọ padà wò lélẹ̀ tí ń bọ̀ yìí. Wal-ja'iluna yarifuna al-fitna idha hakbala. Òpònú èèyàn nígbà fìtínà bá dé tọ́lọ ni wọ́n tó dà mọ̀. Ètí ń bẹ́lẹ̀ ìdálámú yóò ti fi àwùkàlà àwùkàwù. Àwọn olórí ìjọba olórí tẹ́ ẹ fọkànbalẹ̀ pé gbogbo yín lẹ́rọ plane, gbogbo yín lẹ ní visa, gbogbo yín lẹ ní private jet, tẹ́ ẹ lè move lẹ́ẹ̀kan náà. Ọba mi kì í ṣe bẹ́ẹ̀ falábòsí. Inna Allaha la yahdil qawma adh-dhalimin. Ẹ bá tètè paná tí ń jò yìí.
yẹkùnù wàkúdà Juzatun wa ẹ má jẹ́ kó jẹ́ pé egungun orí èèyàn àtẹgungun gbáyà èèyàn ni wọ́n fi máa kó náà. Fàyínà náírà bílẹ̀ ọ̀nà méjì tí náà gbà yóò ká. fàyínà lè àrùbá fàkúntù mìíràn tààjúbì láì tàṣà. Àìkọ́dún ni ó máa yá tó àmú níyàmú. Àìkọ́dún ni ó máa yá tó àmú níyàmú. Crazy problem nígbà míì ó máa ń demand fún crazy solution. Ní 2020 ló kọ́ sí yabò wọn ní China, ó yabò wọn ní Pakistan, gbogbo nǹkan oko wọn lọ́fẹ̀ẹ́ jẹta. China ló kọ́kọ́ pick solution yẹn náà introduce sí Pakistan táwọn náà lò. Wọ́n rí pé àwọn tí ń jẹ koríko yìí ẹjẹ́ àdẹ ẹranko sẹ́ranko, ẹjẹ́ àdẹ wèrè sí wèrè. Wọ́n wá lọ wá àwọn dog pẹ́pẹ́yẹ 100,000 ní China ni wọ́n kó jọ. Wọ́n breed wọn pẹ̀lú kòkòrò tí ń jẹ wọ́n lóko, ó ní wọ́n fi breed wọn pé kí wọ́n máa jẹun. Láàárọ̀ wọ́n á match wọn jáde bí ìgbà sójà ń lójú ogun. Wọ́n match wọn lọ sí cornfield níbi tí wọ́n dákú sí. Àwọn pẹ́pẹ́yẹ kọ̀ọ̀kan yóò jẹ 100 locust lójúmọ́. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí jẹ́ nìyẹn làwọn pẹ́pẹ́yẹ yìí náà bá ń tóbi sí. Nígbà tí ètò ọjọ́ díẹ̀ kò sí locust mọ́. Kò sí locust mọ́, wọ́n tún fẹ́ máa jẹ àwọn nǹkan èrè oko wọn ń gbé bí ń pa wọ́n. Bí wọ́n ṣe pa gbogbo wọn tán tún tà wọ́n dànù ló ń jẹnu. Bẹ́ẹ̀ náà wọ́n ṣe ní Pakistan adìyẹ làwọn fi ṣe tiwọn. Nílẹ̀ Nàìjíríà èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí wájà pàjíyàn jẹ ẹja aránmọ ẹranko sọmọ ẹranko ẹja lo solution míì. Àwọn solution tá ń lò kó wà ń bẹ̀. Iṣẹ́ military ní primary assignment wọn nù. Ọlọ́run ọmọ bá ní sọ wọn. Àwọn tó ti kú Ọlọ́run ṣàforíjì fún wọn. Àmọ́ yàtọ̀ fún yẹn àwọn private security outfit bí eléyìí tá a ti sọ lọ bí irú ẹkùn bí OPC bí àwọn Àgbẹ̀kọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tilẹ̀ Yorùbá empower àwọn náà. Ẹ jẹ́ káwọn náà ò dá sí nǹkan yìí. Eléyìí tí mo wá pè ní crazy idea tó possible kó wúlò fún crazy problem tó wà on ground. Ó ní pé ìjọba èkejì tó lọ bóyá láyé Goodluck Jonathan àbáyé Buhari ẹnìkan ló introduce nǹkan pè ní whistle blowing. Wọ́n ṣe whistle blowing gbà náà. Gbogbo olóṣèlú tó kówó pamọ́ lé ẹlòmíín yàgbẹ́ sára ni. Torí gbogbo ẹni tí wọn ò mọ̀ pé lè tú wọn láṣìírí ni wọ́n tú wọn láṣìírí. Bọ́ọ̀ bá ti lè ṣòfófó fúnjọba pé owó báyìí ń bẹ nínú ilé báyìí tí wọ́n ti mọ́. Táwọn báyìí rí kó iye percentage báyìí. Wọ́n rí kan ní Èkó kò sí ẹni tí ẹ̀rù Ọlọ́run ọba níbi tówó yẹn pọ̀ dé. Gbogbo yín lẹ rántí nígbà yẹn. Ibo la mọ̀ tí kéèsì yẹn parí sí. Ó yé Ọlọ́run. Àìmọye àwọn èèyàn ní ẹ̀dọ̀ olówó látara kíní yẹn. Ẹranko sẹ́ranko nígbà míì tó bá wá rí bẹ́ẹ̀ sáà lè lo ohun tó jọmọ́ whistle blowing kó ránṣẹ́ sójà lọ́wọ́ ni. Kó ránṣẹ́ sójà lọ́wọ́. Àwọn èèyàn ń rí àwọn èèyàn yìí. Àwọn èèyàn kọ̀ọ̀kan wà tán collaborate pẹ̀lú wọn ní community tán ti strike. Encourage wọn, assure wọn. Tó o bá ilé fún ìjọba ní information báwọn èèyàn yìí ṣe rìn tíjọba dẹ̀ rìn bẹ́ẹ̀ tí wọ́n rí pé bẹ́ẹ̀ exactly lórí 10 million naira. Èló ní 10 million nínú owó tẹ̀ náà tán fi negotiate tẹ́lẹ̀ bílíọ̀nù náà fi negotiate. Bọ́ọ̀ bá ti lè blow whistle ìjọba ó bò ọ́ láṣìírí. Ìjọba ó dẹ̀ ṣiṣẹ́ tọ̀ àwọn olórí ibú tí wọ́n pọ̀ nínú àwọn òṣìṣẹ́ tí wọn ò ní tú àṣírí rẹ̀ pé lágbájá lọ́wọ́ lágbájá ti wá ṣòfófó ẹ̀ tètè mú kó bẹ́ẹ̀ o. Tí wọn ò ní tú àṣírí ẹni bẹ́ẹ̀ ọ̀kan nìyẹn. Whistle blowing ẹ̀ tún wá gbà wọn kan dìde ká tún announce crazy idea. Ó máa ń ran crazy problem nígbà míì. Gbogbo ẹni tí ń pariwo pọ̀ ńlágbára yàtọ̀ fún àwọn private tá a ti sọ yẹn. Bọ́ọ̀ bá lágbára tó lè wọgbó lọ tó lè lọ bá wa arrest wọn wá 50 million. Èwo wọ́n làwọn náà wá tẹ́ torí ẹ̀ wọgbó tẹ́ ń pa àwọn èèyàn lẹ́kùn kiri. Bọ́ọ̀ bá lè arrest wọn wá tó sì kó àwọn tí ń bẹ lọ́dọ̀ wọn wá láàyè 50 million. Ẹ rí àwọn èèyàn tí wọ́n yà jáde. Àwọn kan bẹ táwọn náà rò bí nǹkan bá tán sí. Ó ń kálukú tí àwọn kan wà tí wọ́n ti rò pin láyé. Ẹ pàjíyàn jí kẹ́rù ó bàjí. Ẹ sọ fún wọn tó o bá ti lè ṣe 50 million 100 million tó o bá dẹ̀ lọ tó o bá kú síbẹ̀ àwọn náà fámìlì rẹ̀ ó kọrin òsì ní parẹ́ nù ìwé ìtàn. Àwọn èèyàn jáde láti protect ìlú wọn. Wọ́n jáde láti protect orílẹ̀-èdè. But ìjọba ń sọ wípé káwọn èèyàn cooperate ní community. Àwọn tí wọ́n ránṣẹ́ yẹn ti gbàgbé pówó ni wọ́n ń fún wọn. Wọ́n tó ń pín ní ìbẹ́nu wọn tó jẹ́ pé ordinary 30,000 naira ni a fún. Tó torí ẹ̀ tó sọ àṣírí ìlú ẹ̀ tí gbogbo ìlú ẹ̀ Jonathan. Ẹ fi mílíọ̀nù lọ wọ́n wò
kẹ́wọ́ báwọn èèyàn ò ní ṣòfófó ẹ dákọ mílíọ̀nù tó ju mílíọ̀nù lọ kẹ́wọ́ bóyá àwọn èèyàn ò ní wọnú igbó lọ tẹ́ ẹ má gbọ́ Sambisa àwọn èèyàn wọ̀ ọ̀rọ̀ owó ni ebówó ní máwọn èèyàn lọ ṣe máìnì tí ilẹ̀ rírí ń ya lù wọ́n tí wọ́n ń kú síbẹ̀ ebówó ni wọ́n wá owó òun ní kọ̀ǹtró ayé ẹni owó lọ torí owó ni ẹni owó lọ tó wó bẹ̀ owó ni ẹni owó bí owó náà ni wọ́n fi wú jáde. It's a crazy idea but nígbà míì ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó máa ń tẹnu onílàákà ìjáde nítorí náà ẹ jẹ́ àrònú kí la lè ṣe fúnrú solution báyìí tí ó fi ṣeéṣe eléyìí súwà eléyìí ọmọ yìí èèyàn mọ́ ibi tá ń bá lọ yìí àwọn ọ̀gá sójà ni wọ́n ń kú wẹ́rẹ́ tí nǹkan kan ò ṣe yìí àràbà tó ń ra mọ́ọ́dọ̀ ń gbá rere o àwọn tó máa wẹ̀ ń bọ́dọ̀ lọ àwọn tó máa wẹ̀ ń bọ́dọ̀ lọ àwọn tó máa wẹ̀ ń bọ́dọ̀ lọ. fàsìkò yà appeal gbogbo ìran ọmọ Yorùbá tẹ́ wà káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ máa fẹsẹ̀ ẹ̀yìn délé Ọlọ́run ló mọ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ẹ má jẹ́ ó ká yín mọ́ bíi tíjọ́ sí o ẹ fi election bojú pẹ̀lú ọ̀dìbò lé ẹ fi December bojú pẹ̀lú ọ̀sẹ̀ December lé ẹ fi ọdún Mọ́lúdì tí ń bẹ wájú bojú pẹ̀lú ọ̀sẹ̀ nílé ẹ yẹra díẹ̀díẹ̀ ẹ wábi tó safe South West bá a ṣe ló le tó yìí South West sì tún safe ju other part of the country lọ bó ṣe le tó yìí ọ̀dọ̀ wa sì tún safe díẹ̀ kọ́lọ̀ mọ́sọ̀ dìbùdó ogun ni ìjọba Nàìjíríà ń tà sọ lórí ọ̀rọ̀ Old Ọ̀yọ́ National Park ẹ tètè dìde 1000 kìíní tẹ̀ sọ pé gbà àti ìrámì rẹ̀ ọjọ́ ń gorí ọjọ́ àwọn ọmọ tí wọ́n kó lọ wọ́n mà ti ń lo oṣù kan níbùdó àwọn tí wọ́n kó wọn sí tí wọ́n sùn níta gbangba ní òtútù nínú oòrùn ibẹ̀ ni wọ́n wà iṣẹ́ wo láṣe b'Amẹ́ríkà ti lọ gba àwọn èèyàn ẹ̀ báwo làánú ó ṣe díjú mọ́rí lọ gba àwọn èèyàn wa. Bàbá Ọbásanjọ́ nígbà tí ń bẹ níjọba wọ́n pa sójà díẹ̀ ní òdì nílẹ̀ Ìgbò ẹ rántí t'Ọbásanjọ́ dánwò odidi abúlé lọ́bàrin ẹ pa sójà 9 odidi abúlé lọ́bàrin kí làwa wá ń wò tá a lè take action káyé ó tó bàjẹ́ wọn lórí kọ́lọ̀ má jẹ́ káyé ó bàjẹ́. Nítorí náà gbogbo eléyìí tí mo wí ìran Yorùbá ẹ lọ mọ̀ ìran Nàìjíríà ọ̀kan ni wá lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ ń gbà tí àgùntàn olóhùn ọ̀bá ewúrẹ́ tán ewúrẹ́ lólóhùn ọ̀bá àgùntàn tán nígbà tẹ́nìkan bá wá ń fàdánwò kan ẹnìkan tí ìran kan ń jẹ ẹnìkan run lọ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ onírẹ́díkà ideology ìjọba ẹ dìde lórí ọ̀rọ̀ wọn wọ́n ti fi wá kówó ìdun ni wọ́n ẹ̀jẹ̀ ènìyàn ni wọ́n mú ẹ dìde lórí àwọn onírẹ́díkà ideology gbogbo ẹni ó ti sọ̀sọ́kúsọ ẹ kó wọn lẹ̀ ẹ já wọn náà lọ gbó Sambisa kan lọ sí jagun jihad àdìjàn láwọn fẹ́ jà ẹ kó wọn lọ gbogbo ẹni tí ń dájọ́ á pa á máa mú láàyè tí wọ́n máa yé le kankan bí ẹni báwọn lọ́lọ́run tí ó ní tí ó dájọ́ yìí ìjọba ẹgbẹ́ gbèsè tó lágbára lórí wọn ìran Yorùbá bó ṣe lè wù kó rí ẹ máa rántí pọ̀kan ni wá èdè tọ́lọ́run fi so wá pọ̀ bàbá àtìyá tọ́lọ́run fi so wá pọ̀ mùsùlùmí Christianity ẹlẹ́sìn traditionalist ẹjá ṣera wa lọ́kan gbogbo àwọn tó bá fẹ́ máa dàwárú nínú mùsùlùmí ẹjá jọ fèsì wọn àwọn tó fẹ́ máa dàwárú nínú Christianity ẹjá jọ fèsì wọn àwọn tó fẹ́ máa dàwárú nínú traditionalist ẹjá jọ fèsì wọn kò sí ń tá a lè fi ṣẹ́gun tí ń bẹ́lẹ̀ yìí tó ju unity àti itihad oneness ká ṣera wa lọ́kan ńlá lè fi ṣẹ́gun tí ń bẹ́lẹ̀ yìí mo wí tèmi mo wí tó àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdó dídí kí n tó lọ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi comment lẹ́tọ̀ lásìkàlẹ̀ yìí ẹ bá mi share lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá mi follow page yìí wìtìwìtìwìtì ẹ bá mi like ẹ bá mi comment Ọlọ́run bá mi fẹ́ràn yín mo wá ẹ̀yin èèyàn mi mo wá ń rí ọwọ́ yín lọ́nu àwọn tí wọ́n fẹ́nu rán dandan kan akéwùgbà gold mo rí bẹ́ẹ̀ ṣe ń bá mi kó fún wọn Ọlọ́run máa san yín lẹ́san láyé àtọ̀run gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi fèsì Ọlọ́run máa bá yín fèsì ojú òní tì yín gbogbo àyè gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà tẹ́ gbàgbọ́ pé lórí òdodo láwà Ọlọ́run ó gbèjà tì yín náà ẹ rí gbogbo àwọn tí wọ́n sọ wọ́nranwọ́nran yẹn in tí wọ́n ń jẹ ló fẹ́ tán ní ká wọn lára ẹ̀yin ẹ sáà máa bá mi fún wọn lésì ẹ jẹ́ wọn collect let them collect ẹ fún wọn jẹ ẹ fún wọn tán ẹ jẹ́ wọn mọ̀ pé lórí irọ́ ni gbogbo wọn wà bẹ́yìn bá ti ń ṣe yẹn èmi náà ó máa wà stronger lórí iṣẹ́ tí mo gbé dání
lórúkọ gbogbo ilẹ̀ Yorùbá a sì máa fàdúrà ran gbogbo wa lọ́wọ́. Ọmọ akéwùgbẹ̀rù wító ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfó 08057818180.